Ààrẹ mú ọkàn rẹ pòrúurú. Sọ fún Jésù, sọ fún Jésù. Ìbànújẹ́ dípò ayọ̀ fún ọ. Sọ fún Jésù nìkan. Sọ fún Jésù, sọ fún Jésù. Òun lọ̀rẹ́ tí o mọ̀. Kò sí ọ̀rẹ́ tàbí ìkànnì rẹ̀. Sọ fún Jésù nìkan. Àsundẹ̀kùn omijé ló ń sùn bí. Sọ fún Jésù, sọ fún Jésù. Ìwọ lẹ̀ṣẹ̀ tí ẹnìkan kò mọ̀. Sọ fún Jésù nìkan. Sọ fún Jésù, sọ fún Jésù. Òun lọ̀rẹ́ tí o mọ̀. Kò sí ọ̀rẹ́ tàbí ìkànnì rẹ̀. Sọ fún Jésù nìkan. Ìwọ ń fòyà bànújẹ́ tí ń bẹ̀bí. Sọ fún Jésù, sọ fún Jésù. Ìwọ ń ṣàníyàn ọjọ́ ọ̀la bí. Sọ fún Jésù nìkan. Sọ fún Jésù, sọ fún Jésù. Òun lọ̀rẹ́ tí o mọ̀. Kò sí ọ̀rẹ́ tàbí ìkànnì rẹ̀. Sọ fún Jésù nìkan. Ìrònú ikú dá ọ láàmú bí. Sọ fún Jésù, sọ fún Jésù. Ó ń ṣàfẹ́rí ìjọba Jésù bí. Sọ fún Jésù nìkan. Sọ fún Jésù, sọ fún Jésù. Òun lọ̀rẹ́ tí o mọ̀. Kò sí ọ̀rẹ́ tàbí ìkànnì rẹ̀. Sọ fún Jésù nìkan. Àmín. Ọlọ́run wa, kìkì ọlá, kìkì ògo, kìkì agbára. Mo gbé orúkọ yín ga ní àkókò yìí, pàápàá jùlọ fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ fún wa láti wọnú oṣù kọkànlá ní ayọ̀ àti àlàáfíà. Gbogbo ẹni tó bá ń gbọ́ mi, oore ọ̀fẹ́ lè fi fún wa láti máa gbọ́ àti láti máa sọ. Ògo ni forúkọ yín o. Bó ti jẹ́ ìpòrúru ń dààmú ọkàn wa, tí ọkàn wa ò balẹ̀, tí ìpèníjà wà, ìdánilójú tá a fi ń gbàdúrà ò ní wípé ohun gbogbo yóò yí padà gẹ́gẹ́ bí ìfẹ́ yín. Ọlọ́run ògo ni forúkọ yín o. Jésù ọmọ Ọlọ́run, bí a tún ti ń gbé ọkàn wa, ohùn wa sókè sí yín lówùúrọ̀ yìí Ọlọ́run, ní ọ̀sán yìí àbí alẹ́ yìí tí a ń bẹ̀ yín Ọlọ́run. Àdúrà mi ni pé láti bí mímọ́ yín wá, ẹ dáhùn àdúrà wa, ẹ bọ́kàn wa pàdé, ẹ fọwọ́ tọ́ wa. Ògo àti ìyìn àti ọlá yóò yẹ fún orúkọ yín. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó nípa nínú ayé wa. Kẹ́ ẹ ṣiṣẹ́ tó lágbára nínú ayé wa fún ògo ẹ̀yin Ọlọ́run. Agbéga nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù ló wà ní àgbàdúrà. Àmín. Ibi kíkà wa, àwọn onídàájọ́ orí 13 láti ẹsẹ̀ 12. Àwọn onídàájọ́ orí 13 láti onídàájọ́ orí 3 láti ẹsẹ̀ 12. Onídàájọ́ orí 3 láti ẹsẹ̀ 12 títí dé ẹsẹ̀ 29. Àwọn Ísírẹ́lì sì tún padà sí ìwà ẹ̀ṣẹ̀ wọn, wọ́n sì ṣe èyí tí ó burú níwájú Olúwa. Fún ìdí iṣẹ́ búburú yìí, Olúwa fún Egloni ọba àwọn Móábù ní agbára ní orí Ísírẹ́lì. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ogun àwọn Amórì àti àwọn ọmọ ogun Amálẹ́kì ní Egloni gbógun ti àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n sì gba ìlú ọ̀pẹ tí í ṣe Jẹ́ríkò.
àwọn ọmọ Ísírẹ́lì sì sin Egloni ọba Móábù fún ọdún 18. Ṣùgbọ́n nígbà tí Ísírẹ́lì tún ké pe Olúwa, Olúwa rán olùgbàlà sí wọn, Éhúdù ẹni tí ń lo ọwọ́ òsì, ọmọ Gérà ti ẹ̀yà Bẹ́ńjámínì. Éhúdù ni àwọn ọmọ Ísírẹ́lì máa ń fi owó orí rán sí Egloni, olú ìlú Móábù, ní ọdọọdún fún ọdún 16. Ṣùgbọ́n kí ó tó lọ ní ọdún yìí, Éhúdù ti ṣe idà mímú olójú méjì kan tí gígùn rẹ̀ fẹ́ẹ̀ tó ẹsẹ̀ kan ààbọ̀. Ó sì fi pamọ́ sínú àwọn aṣọ rẹ̀ tí ó so mọ́ itan rẹ̀ ọ̀tún. Éhúdù gbé owó orí náà lọ bí ó ti máa ń ṣe tẹ́lẹ̀, ó sì fi fún Egloni ẹni tí ó sanra púpọ̀. Lẹ́yìn tí ó ti fi ẹ̀bùn náà fún ọba tán, ó rán àwọn tí ó kó ẹrù náà wá lọ sí ọ̀nà wọn. Ṣùgbọ́n ní ẹ̀yìn odi ìlú, níbi tí wọ́n ti ń gbé òkúta, òun padà sẹ́yìn, ó sì wí fún ọba pé, mo ní ọ̀rọ̀ àṣírí láti bá ọ sọ. Ọba sì wí pé, ẹ dákẹ́. Gbogbo àwọn tí ń sọ̀rọ̀ sì jáde síta kúrò lọ́dọ̀ rẹ̀. Éhúdù lọ sí ọ̀dọ̀ rẹ̀ níbi tí ó jókòó ní ìyàrá ìtura rẹ̀. Éhúdù sì wí fún un pé, mo ní ọ̀rọ̀ kan fún ọ láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí ọba sì ti dìde ní orí ìtẹ́ rẹ̀, Éhúdù fi ọwọ́ òsì rẹ̀ yọ idà láti ibi itan ọ̀tún rẹ̀, ó sì fi gún ọba nínú ìkú rẹ̀. Àti idà àti ìkú rẹ̀ sì wọlé, sì yọ ní ẹ̀yìn rẹ̀. Éhúdù kò yọ idà náà, ọ̀rá sì bo idà náà. Éhúdù ti àwọn ilẹ̀kùn ní àtìsínú, òun sì bá yàrá òkè jáde, ó sì sálọ. Lẹ́yìn tí ó lọ, àwọn ìránṣẹ́ ọba dé, ṣùgbọ́n nígbà tí wọ́n rí ilẹ̀kùn yàrá òkè ní títì, wọ́n rò pé bóyá ó wà ní ilé ìyàgbẹ́ ní yàrá nínú ilé. Nígbà tí wọ́n dúró dé débi pé ó pẹ́, ó jẹ́ ìyanu fún wọn. Wọ́n mú kọ́kọ́rọ́, wọ́n sì ṣí ilẹ̀kùn. Nígbà tí wọ́n ti rí olúwa wọn, ó ti ṣubú, ó sì ti kú. Nígbà tí wọ́n dúró tí wọ́n sì ń retí, Éhúdù ti sálọ. Ó ti gba ibi tí wọ́n gbé òkúta lé, ó sì sálọ sí Ṣeira. Nígbà tí ó dé ibẹ̀, ó fọn fèrè ní òkè Éfrámù, fèrè pé ogun. Ó sì kó ogun jọ lábẹ́ ara rẹ̀ bí olórí ogun. Ó sì wí fún wọn pé, ẹ máa tẹ̀lé mi, nítorí Olúwa ti fi Móábù ta yín lé yín lọ́wọ́. Wọ́n sì tẹ̀lé. Wọ́n sì gba ìwọdò Jọ́dánì tí ó lọ sí ilẹ̀ Móábù. Wọn ò jẹ́ kí ẹnikẹ́ni kọjá. Ní báyìí, wọ́n ti pa tó 10,000 ọkùnrin ará Móábù tí wọ́n jẹ́ alágbára àti onígboyè ènìyàn. Kò sí ènìyàn tí ó sá àsálà. Ní ọjọ́ náà ní Ísírẹ́lì ṣẹ́gun àwọn ará Móábù. Ilẹ̀ náà sì wà ní àlàáfíà fún 100 ọdún. Ẹsẹ̀ 29 tí a ó ti dẹnu dúró. Lẹ́yìn Éhúdù ni Ṣamgari ọmọ Anati, ẹni tí ó pa 600 Filistini pẹ̀lú ọ̀pá tí a fi ń da akọ màálù. Òun pẹ̀lú sì gba Ísírẹ́lì kúrò nínú ìpọ́njú. Lẹ́ẹ̀kan sí, lẹ́yìn Éhúdù ni Ṣamgari ọmọ Anati, ẹni tí ó pa 600 Filistini pẹ̀lú ọ̀pá tí a fi ń da akọ màálù. Òun pẹ̀lú sì gba Ísírẹ́lì kúrò nínú ìpọ́njú. Hallelujah. Ní àkókò yìí, ẹ rí i pé ẹ̀kọ́ tá a ti ń bá bọ̀ ni kíkọ́ àwọn ọmọ wa, kíkọ́ wọn, gbígbé ìran mìíràn dìde fún Ọlọ́run, ìran tí yóò bẹ̀rù Ọlọ́run, ìran tí ó mọ Ọlọ́run. A ti wà lórí ẹ̀ fún ìgbà díẹ̀. Ṣùgbọ́n lákòókò yìí, Ọlọ́run fi àwọn ìmísí kan sí mi lọ́kàn tí mo wòye pé ó yẹ kí a wò
nígbà tí a máa ní àǹfààní láti tẹ̀síwájú ní kíkọ́ àwọn ọmọ yìí ní ìgbà mìíràn tí Ọlọ́run bá ti fi àyè fún wa, a ó fi sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣùgbọ́n lówùúrọ̀ yìí, nísìnyí, mo wòye wípé ohun tí a gbọ́dọ̀ tètè mú ẹni bà ní. Mo ka ibi púpọ̀ láti ẹsẹ̀ ìkejìlá títí dé ìkọkànléníọgbọ̀n, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹsẹ̀ yẹn bó ṣe pọ̀ tó ni mo nílò ẹ̀, nítorí pé eléyìí tí a nílò gangan òun ni ó wà ní ẹsẹ̀ kọkànléníọgbọ̀n. Lẹ́yìn Éhúdù ní Ṣáńgárì ọmọ Ánáátì, ẹni tí ó pa 600 Fìlístínì pẹ̀lú ọ̀pá tí a fi ń da akọ màálù, òun pẹ̀lú sì gba Ísírẹ́lì kúrò nínú ìpọ́njú. Bí a bá wò ó sẹ́yìn díẹ̀, ìtàn yìí ó sọ nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí gbé àwọn onídìí àjò dìde ní ilẹ̀ Ísírẹ́lì lẹ́yìn ikú Jóṣúà, nígbà tí ó di pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ̀ sí Ọlọ́run, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ohun tí ò tọ́ níwájú Olúwa, tí Olúwa sì ń fi wọ́n lé àwọn ọ̀tá wọn lọ́wọ́. Síwájú ọkùnrin kan tí a ń pè ní Ṣáńgárì ni a ti rí onídàájọ́ tá ń pè ní Éhúdù. Éhúdù yìí jẹ́ ọlọ́wọ́ òsì ni Ọlọ́run lò. Éhúdù kọ́ ni mo fẹ́ wò, ó jẹ́ ọlọ́wọ́ òsì. Ọlọ́run sì lò ó nítorí pé ó gba Ísírẹ́lì kúrò lọ́wọ́ ọba Églónì. Ọlọ́run lò ó láti ẹsẹ̀ ìkejìlá yẹn títí dé ẹsẹ̀ 30 ni a fi sọ nípa ìtàn ayé Éhúdù gẹ́gẹ́ bí onídàájọ́, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run lò. Ohun tó yà mí lẹ́nu ni pé ẹsẹ̀ tó wá gbẹ̀yìn, tí í ṣe ẹsẹ̀ kan péré, ni a tún pàdé ọkùnrin kan tá ń pè ní Ṣáńgárì tó náà jẹ́ olórí. Ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé a ò lo ẹsẹ̀ 3, wọn ò lo 4, wọn ò lo 5, wọn ò lo 6 láti sọ nípa ìtàn ayé ẹ̀ àti ohun tí ó ṣe àti ohun tí Ọlọ́run lò ó fún. Gbogbo ohun tí Bíbélì kọ nípa ẹ̀, ẹsẹ̀ kan péré ni. Ẹsẹ̀ kan ló wà ní ìkọkànléníọgbọ̀n. Lẹ́yìn Éhúdù ní Ṣáńgárì ọmọ Ánáátì, ẹni tí ó pa 600 Fìlístínì pẹ̀lú ọ̀pá tí a fi ń da akọ màálù, òun pẹ̀lú sì gba Ísírẹ́lì kúrò nínú ìpọ́njú. Òun náà ó gba Ísírẹ́lì kúrò nínú ìpọ́njú. Ṣùgbọ́n gbogbo ohun tí a lè kọ nípa ìtàn ayé ẹ̀ àti ohun gbogbo tí Ọlọ́run lò ó fún, orí ẹsẹ̀ kan péré ló wà. Ẹni tí ó sì tẹ̀lé lẹ́yìn, ẹsẹ̀ tí a fi kọ tiẹ̀ ó fẹ́ẹ̀ tó 20. Iṣẹ́ kan náà, ipò olórí kan náà, ìṣẹ́gun kan náà ni wọ́n sì ní. Torí àfojúsùn Ọlọ́run nígbà tó ń gbé wọn dìde ni kí a lè gba ọmọ Ísírẹ́lì kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn. Ohun tí Éhúdù ṣe tí ó fi gba ọmọ Ísírẹ́lì, òun náà ni Ṣáńgárì ṣe tó fi gba ọmọ Ísírẹ́lì nínú ìpọ́njú. Ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé a kọ ìtàn tó gùn nípa Ṣáńgárì. A kàn kọ ní ẹsẹ̀ kan pé ó ṣe báyìí, ó sì tàn. Ẹ rí, nígbà tí mo ka ibí, òye tí Ọlọ́run tí ó ń fi fún mi, tí ó ń pín pẹ̀lú wa lówùúrọ̀ yìí, òun ni wípé ẹ jẹ́ ká gba ìpín wa bí ó bá ti rí. Ẹ jẹ́ ká gba ìpín wa bó bá ti rí. Ọlọ́run kò dá wa láti máa wo ẹnìkan bí ọrọ̀ rẹ̀, bí àlàáfíà rẹ̀, bí ohun gbogbo ti dẹrùn fún tó, bí ohun gbogbo ti dára fún tó, bí ohun gbogbo ti ní ìgbéga fún tó. Nítorí pé nípa nǹkan wọ̀nyí, a ò ní lè mọ rírì ohun tí Ọlọ́run ṣe nínú ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wọnú àìsàn, ló wọnú òtútù lọ nígbà tí ó bá rí ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé ẹlòmíì. Títí kan ìjọ tí àwa tí a mú àwọn èèyàn lọ ìjọba ọ̀run, nígbà tí ẹlòmíì bá lọ sí ilé ìjọsìn ọ̀rẹ́ ẹ̀ tí ó wo èrò níbẹ̀ tó sì padà wọlé tó ń wò pé níjọ́ tóun ti ń ṣiṣẹ́, ènìyàn 10 ló wà nínú ìjọ tòun,
òtútù ó lè bẹ̀rẹ̀ sí mú wípé kí lòun ṣe fún Ọlọ́run tí ìjọ tòun ò fi pọ̀. Ó ti gbàgbé wípé ohun tí òun kó jọ èrò ìjọba ọ̀run ni, kì í ṣe èrò owó, kì í ṣe èrè ara ẹni. Ọlọ́run nínú ìṣe àwọn àpọ́sítélì òun ló sì yàn kún ìjọ, ṣùgbọ́n òtútù á mú. Mo gbọ́ nípa ẹnìkan tó ní àǹfààní láti lọ sílùú òyìnbó tí ó tún dé ibẹ̀ tó tún lọ ń ṣoògùn owó. Kí nìdí? Ó wo àwọn ẹgbẹ́ ẹ̀ pé wọ́n ti lówó, wọ́n ti ń fowó ránṣẹ́ sílé, wọ́n ti kọ́lé, wọ́n ti ra mọ́tò. Ó wá wò pé bó lòun ṣe fẹ́ ṣayé tòun báyìí. Níbẹ̀ ló tún wà, ló tún ń ṣoògùn owó lẹ́yìn tí Ọlọ́run tẹ̀ tún ti fi ìlú àti orílẹ̀-èdè míì tó ti fi dẹ̀ ẹ́ lọ́rùn. Níbẹ̀ ọkàn ò tún balẹ̀. Ó tún ti ń wo àwọn míì tán ní ju òun lọ. Kò rántí àwọn tó fi sílé àtìgbà tó kúrò nílé tí ò rí nǹkan jẹ, tí ò rí nǹkan mu, tí nǹkan yàtọ̀ báyìí. N tó ń wò báyìí ni pé ẹni tó dáa jù lọ kò ronú ẹni tó ń dáa jù lọ. Ó tún bẹ̀rẹ̀ ègún owó níbi tí Ọlọ́run ti fi ayé tó dẹ̀ ẹ́ lọ́rùn. Ipò yìí ni ọ̀pọ̀lọpọ̀ wa ń gbé nígbà tí a bá ń wo ẹlòmíì pẹ̀lú ilẹ̀, pẹ̀lú ilé, pẹ̀lú owó wọn, ohun tí wọ́n ti gbélé ayé ṣe. Àbúrò mi ni, ẹ̀gbọ́n mi ni, ìkẹta lẹ́yìn mi ni, ẹ wo ohun tó ti dà. Ohun tí ó ń pa ọ̀pọ̀lọpọ̀ ní tí a bá rí àwọn èèyàn tó ń sáré lénìí tí ọkàn wọn ò balẹ̀, kì í ṣe wípé ọkàn wọn ò balẹ̀ pé torí pé Ọlọ́run ò ṣe fún wọn. Ọkàn wọn ò balẹ̀ nítorí pé wọ́n rí pé àwọn kan wà níwájú wọn. A kì í sì fẹ́ kí èèyàn kó wà níwájú wa, àfi ká jọ wà ní dọ́gbandọ́gba. Bó tẹ̀ jẹ́ pé à ń gbàdúrà fún èèyàn gan pé Olúwa bùkún, Olúwa bùkún. Bí ìbùkún yẹn bá dé, àwa tá ń gbàdúrà gangan ni a kọ́kọ́ jẹ́ olùdènà ìbùkún tá a máa wò pé ìbùkún ló pọ̀ tó báyìí. Kí ló dé tó jẹ́ èmi kọ́ lolúwa ṣe fún? Sámgárì òun fúnra ẹ̀ nìkan ó pa 100 ènìyàn pẹ̀lú ọ̀pá tá a fi ń da màálù. Òun kì í tẹ̀ ṣe wúdù tó jẹ́ pé ó nílò láti pe àwọn ènìyàn láti ràn án lọ́wọ́. Ènìyàn bíi Sámsónì ni ọkùnrin kan, ogun kan ni, ó tógun yẹn jà. Bó ṣe jẹ́ èèyàn kan tó, bó ṣe jẹ́ pé kò ní ìtàn ńlá kó pọ̀ tó, síbẹ̀ ohun tá a kọ nípa ẹ̀ ni wípé Ọlọ́run lò láti gba Ísírẹ́lì kúrò nínú ìpọ́njú. Ìtàn ayé kò sì kọjá ẹsẹ̀ kan nínú Bíbélì. Ará, kí ló ń bà wá lẹ́rù? Kí ló ń bà wá lẹ́rù? Ọkàn ẹ balẹ̀ níwọ̀nba tọ́lọ́run ṣe fún ọ. Ṣùgbọ́n ní kété tó o gbọ́ròyìn àbí tó lọ kí ọ̀rẹ́, tó wo ilé tó ti kọ́, tó wo àwọn ọjà tí ń bẹ nínú ṣọ́ọ̀bù tiẹ̀, òtútù bẹ̀rẹ̀ sí mú wa. Àìsàn tí ò ṣẹlẹ̀ rí ó bẹ̀rẹ̀ sí ṣe wá nítorí pé a wò pé tí ẹnìkan kọ́ ló yẹ kó rí báyìí, ó yẹ kó jọ rí báyìí fún gbogbo wa ni. Ó yẹ ká jọ jẹ́ ní ìbùkún ni. Bó ló ṣe lè jóhun? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí nísìnyí ń dà àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run láàmú. Àwa tá ń gbọ́rọ̀ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ló ń dà láàmú. Òun ló sì sọ ọ̀pọ̀lọpọ̀ wa di olóògùn, di aládùúrà olóògùn nítorí pé a máa nínú ilé bàbá mi, èmi ni kó tayọ láì bí wọ́n rí mi, kí wọ́n lè má lè jẹ, bí wọ́n rí mi, kí wọ́n má lè mu. Àwọn àdúrà tí ò ní túmọ̀ la máa gbà pé èmi ni kán máa bọ́ wọn, èmi ni bí wọ́n bá ti rí mi, kán má lè ṣe ohunkóhun, bí wọ́n bá ti rí mi, kán má lè mu ohunkóhun, kí wọ́n bá ti rí mi, kán má lè ṣèpinnu ohunkóhun. Ṣé o ti dọlọ́run mi ni? Ará, nǹkan yìí ni ò fọ ẹlòmíì lọ́kàn balẹ̀ ní ṣiṣẹ́ àṣekú, ní ṣiṣẹ́ àṣedànù débi pé ó ń ṣiṣẹ́ ọ̀hún gan àlàáfíà ti sọnù nínú ayé ẹ̀ nítorí pé kò ṣe nínú ìfọ̀kànbalẹ̀, ó ń ṣe nínú ìwọ náà wo ibi tọ́lọ́run fi ẹ sí. Ṣé ọkàn ò balẹ̀ tó? Ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ káwọn dolùkọ́ àgbà, ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ káwọn wà nílùú àti orílẹ̀-èdè ibi tó wà. Ó débẹ̀ tán, ọkàn ò tún balẹ̀. Ibo lo fẹ́ lọ gan? Ṣé kì í ṣe wípé lẹ́tà ọ̀run ló kù ló bẹ̀rẹ̀ sí í kọ? Ṣé kì í ṣe lẹ́tà ọ̀run? Torí ìgbé ayé ọkàn ò balẹ̀, òun ni òjò lè dúró lé mọ́. Àtọjọ́ ìsinmi, àtọjọ́ iṣẹ́, gbogbo ẹ̀ ló ń dàpọ̀ kí gbogbo ẹ̀ lè pọ̀. Ó dájọ́ títí
àwọn ọmọ ò lè jẹun lé, wọn ò lè mú lé, gbogbo inú ilé ló ń jò tójò bá ti ń rọ̀. Kì í sì ṣe wípé Ọlọ́run ò pèsè fún ọ. Eré wípé lágbájá ò gbọdọ̀ ga jù mí lọ. Gbogbo ọ̀nà tí ò fi ní ga jù ẹ́ lọ ló ń sáré ẹ̀. Èmi wòye wípé bí a ṣe ń sáré lọ yìí, ó dàbí wípé kì í ṣe eré ilé nìkan là ń sá mọ́ o. A ti ń sáré ọ̀run, a ti ń sáré pósí. A ò ní fọkànbalẹ̀ mọ́. Kí ló dé? Kí là tẹ́ fẹ́ k'Ọlọ́run ṣe? Ó ní k'Ọlọ́run pèsè ilé fún ọ. Ó pèsè ilé, orílẹ̀ tẹni, orílẹ̀ ẹlòmíì nítorí pé ilé tiẹ̀ ojúlé mẹ́rin ló kọ́. Nígbà tó dọ́dọ̀ rẹ̀, o rí ojúlé mẹ́wàá, ọkàn ò balẹ̀ mọ́. Ijọ́ wo lo fẹ́ ṣe ilé ìdá? Ó ní k'Ọlọ́run pèsè mọ́tò, ó pèsè mọ́tò fún ọ. Ìwọ wá rẹ́ni tó ra lọ́rì ló ń rà. Elérò mẹ́rin ní tiẹ̀, elérò mẹ́wàá ní tiẹ̀, ọkàn ò balẹ̀ mọ́. Gbogbo wa náà ló máa ń dà láàmú. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń kó wa yọ. Ni ò jẹ́ ká máa wo ìtàn Éhùdù, ká wo bí ìtàn ayé tiẹ̀ ṣe pọ̀ tó. Ló jẹ́ ká máa gbàgbé pé sángárì t'Ọlọ́run ṣe mí, Olúwa lò mí fún ògo rẹ. Sángárì tí o pè mí láti tú Ísírẹ́lì kúrò nínú ìpọ́njú yìí, láti kúrò nínú wàhálà. Ọlọ́run ràn mí lọ́wọ́ láti gba ipò àti ìpín tí o ní fún mi. Bó jẹ́ ọmọ ilé ìwé náà ni, yóò máa wò pé òun gbọ́dọ̀ máa ṣepò kínní, òun ò gbọ́dọ̀ ṣepò kejì. Bó rẹ́ni tó dáa jùlọ, bó rẹ́ni tó jẹ́ ọmọbìnrin ni, ọ̀dọ́mọbìnrin, ó tẹ̀ pọ̀ lọ́dàrin àwọn ọ̀dọ́mọbìnrin. Bó jẹ́ aṣọ la rí tó wọ̀, bó bá ti rà, ọkàn ò balẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa o. Onímọ́tò rọra sáré pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó dọwọ́ wa o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ wa. Bá a ṣe ń gbé ìgbé ayé wa nínú ọkàn balẹ̀, tá ń mí lọ, tá ń mí bọ̀, tá ń yí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, tá ń yí lẹ́gbẹ̀ẹ́ òsì. Táwọn èèyàn ní kí ló ń ṣe wá? Tá àmọ́ àìsàn tó ń ṣe wá. Gẹ́gẹ́ bí Amnoni tí ń kú lọ torí àbúrò rẹ̀. Amnoni ń kú lọ torí Támárì àbúrò rẹ̀. A nílò láti bá ara wa sọ̀rọ̀ ká sì bẹ Ọlọ́run pé Olúwa, ìgbé ayé rádaràda yìí, ó tó. Ìgbé ayé kọ́kàn wa mọ́ balẹ̀, ó tó. Ó jẹun yó tán, ó tún wá bẹ́kùnbẹ́kùn kiri. Ó rárá gbà pé sángárì ni ọ́. Bí ohunkóhun bá sì wà tí ó ń bẹ Ọlọ́run pé kó ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi àìfi ọkàn balẹ̀ ba ayé ara wa jẹ́ lórí tí Ọlọ́run ti ṣe fún wa. Ò ń tajà. Lóòótọ́ a mọ̀ pé ó ti pọ̀, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọlọ́kàn balẹ̀. Ò ń jẹ òun mú inú ẹ̀, ò ń tọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n kété tó lọ kí ọ̀rẹ́ ẹ̀, torí bí ọjà tiẹ̀ ṣe pọ̀ tó, ló tútù àyà dé, nígbẹ́ dé, láìfọkànbalẹ̀ dé. Ìwọ àtọkọ àtàwọn ọmọ tẹ́ tí ń gbé lálàáfíà tẹ́lẹ̀, ó bẹ̀rẹ̀ sí kanra mọ́ gbogbo wọn. Wọ́n bá bẹ̀rẹ̀ owó kan, wọ́n á ní ká fẹ́lẹ̀ kíní kan, ṣé ìwọ nìkan ló bímọ láyé ni? Ṣé ìwọ nìkan ni kíní kan ni? Ṣé ìwọ nìkan ni? Ó torí pé ó kọ́lé, ó ra mọ́tò nínú ọdún yìí, wọ́n bá ilé tó kù yìí. Àwọn ọmọ ò lè rán wọn lọ ilé ìwé mọ́. Ọmọ dalákìísà láàrin ìlú, wọn ò lè wọṣọ gidi mọ́ nítorí pé ó jájọ títí. Ó fẹ́ lè fi ọmọ gan, ó fẹ́ lè fọmọ jájọ. Nítorí pé ó kọ́lé, ntẹ́gbẹ̀yìn ṣe pé lọ́dún ilé ìná, kọ́dún tó parí, èmi náà kọ́lé, èmi náà ra mọ́tò, èmi náà ra mọ́. Bí ó gbọ́jà láwọn ọmọ lérí títí dago 9 ní oníkan kiri lọ. Wọ́n gbọ́dọ̀ ta ni, a gbọ́dọ̀ rí ẹgbẹ̀rún 10 léni, a gbọ́dọ̀ rí ẹgbẹ̀rún 20 léni. Ó sì ń ba ayé àwọn ọmọ jẹ́ nítorí pé ìwọ fẹ́ ní ìtura, ìwọ fẹ́ ní ìgbéga. Ilé ayé ò lè tó bẹ́ẹ̀. Bí Ọlọ́run bá ṣe tàn ayé wa ní sángárì lórí ẹsẹ̀ kan péré, ẹ jẹ́ ó tẹ́ wa lọ́rùn. Ẹ jẹ́ ó tẹ́ wa lọ́rùn. Ẹ má jẹ́ ká gbójú sí Éhùdù pé Olúwa wo tiẹ̀ bó ṣe pọ̀ tó. Ẹsẹ̀ 12, 13, 14, 15, 16, 20 títí dé 30. Olúwa bó ló ṣe wá ṣe tèmi báyìí tó jẹ́ ẹsẹ̀ kan péré. Ṣé bó lórí lèmi náà? Fohun tó ń so lórí dá mi lọ́lá. Fohun tó ń so bí ẹlòmíì bá ń gbàdúrà, tí ẹ bá ní àǹfààní láti gbọ́, ẹ máa wò pé ẹ̀yin èèyàn gan, ẹ lè gbọ́ àdúrà ilé kọ́mọ tó wá sọ wípé kí Ọlọ́run kó gbọ́. Rárá, ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn. Bó bá jẹ́ Ọlọ́run ṣètò ayé wa ní sángárì, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó bá jẹ́ Ọlọ́run ṣètò ayé wa ní Éhùdù, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹ sọ fún sángárì kó mọ́ ṣàníyàn tí Éhùdù ní o, nítorí pé Ọlọ́run tó dá sángárì
lórí ẹsẹ̀ kan tó sàn tá a yẹ̀ lórí ẹsẹ̀ kan kò béèrè wípé ẹ̀bùn náà fà tó náà gùn. Olúwa yóò ràn wá lọ́wọ́ o, ọkàn wa yóò balẹ̀. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, a ó bọ́ nínú àìsàn ojú kòkòrò, a ó bọ́ nínú àìsàn ìwà wọ̀bìà, a ó bọ́ nínú àìsàn kó jẹ́ tèmi nìkan ni kó pọ̀ jù. Ọlọ́run yóò fún wa ní ẹ̀mí ìtẹ́lọ́rùn. Olúwa yóò sì dá wa lọ́lá. Mo gbàdúrà wípé a ò ní sáré ká lọ parí ẹ̀ sí ìjọba ọ̀run àpáàdì. Orí ọ̀fẹ́ tá a fi ń dúpẹ́ lọ Ọlọ́run lórí ohun gbogbo tó fi fún wa, Ọlọ́run yóò fi fún wa o. Oṣù tá a wà, oṣù ayọ̀ ni, oṣù ojúrere, oṣù àánú ni. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́. Ohun gbogbo tá a ń béèrè, Olúwa yóò ṣe. Oore ọ̀fẹ́ rẹ̀ yóò pọ̀ sí fún wa. Agbẹ́ngàn Ọlọ́run torí pé ti gbọ́. Lórúkọ Jésù Olúwa ní a gbàdúrà.